A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Obìnrin àkọ́kọ́ àti obìnrin ará ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ láti darí World Trade Organization (WTO), Ngozi Okonjo-Iweala ni wọ́n tún yàn gẹ́gẹ́ bí adarí gbogbogbò fún sáà ẹlẹ́ẹ̀kejì. WTO ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lónìí. Nínú ìkéde ọ̀hún ni wọ́n ti ní sáà tuntun yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2025. WTO fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ ẹgbẹ́ 166 ni wọ́n jọ pa ohùn pọ̀ láti ṣe àlékún sáà Okonjo-Iweala. Ìpinnu tí ó wáyé níbi ìpàdé ìgbìmọ̀ gbogbogbò àtilẹ̀kùnmóríṣe closed door meeting. Okonjo-Iweala, ẹni 70 ọdún 70, yóò tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí sáà tó ń lò lọ́wọ́ yìí bá parí nínú oṣù kẹjọ ọdún 2025. Ìgbésẹ̀ àti bẹ̀rẹ̀ sáà tuntun tí ó yẹ kí ó gba ọ̀pọ̀lọpọ̀ àkókò, ṣùgbọ́n nítorí Okonjo-Iweala nìkan ni wọ́n fà kalẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn tí ó ní láti ọ̀dọ̀ àwọn adarí ilẹ̀ Áfíríkà ni ìyànsípò rẹ̀ fi yá kánmọ́kánmọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ilé-iṣẹ́ elépo Nigerian National Petroleum Company Limited (NNPCL) ti sẹ́ ọ̀rọ̀ tí adarí ìlú Alesa ní ìpínlẹ̀ Rivers sọ wípé iléeṣẹ́ ìfọpo ìlú Port Harcourt kò tíì bẹ̀rẹ̀ iṣẹ́ epo fífọ̀. Bí a kò bá gbàgbé wípé Timothy Igbere, tí wọ́n pè ní adarí Alesa, fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán lánàá Ọjọ́bọ̀ láti fi ẹ̀sùn kan NNPCL wípé wọ́n ń parọ́ fún ọmọ orílẹ̀-èdè bí wọ́n ti ní epo rọ̀bì fífọ̀ ti bẹ̀rẹ̀ ní ìlú Port Harcourt. Nínú àtẹ̀jáde òní Ọjọ́ Ẹtì ni agbẹnusọ NNPCL Olúfẹ́mi Ṣónẹ́yẹ ti fi ẹ̀sùn kan Igbere wípé ó jẹ́ aláìmọ̀kan tí kò mọ bí wọ́n ṣe ń ṣàmójútó ibi ìfọpo. Ó ní òun ìbá má ti fèsì, ṣùgbọ́n nítorí àkọọ́lẹ̀, Igbere ní iṣẹ́ gidi kankan ò tíì bẹ̀rẹ̀ ní ibi ìfọpo àtijọ́, bẹ́ẹ̀ ni wọn kò pèsè epo. Ẹ̀rí tí ó ní ni wípé àwọn ọkọ̀ tí wọ́n ń gbé epo kò gbé epo láti ibi ìfọpo àtijọ́. Ibi ìfọpo tuntun ìlú Port Harcourt ni wọ́n ti ń gbé epo. Ṣónẹ́yẹ ní ibi ìfọpo méjèèjì ti parapọ̀, ojú kan péré ni àwọn ọkọ̀ wọ̀nyí ti ń gbé epo jáde. Ọ̀pọ̀ àyè ni wọ́n jọ ń pín lò, lára rẹ̀ ní àgbá storage tanks. Ibi ìgbọ́kọ̀sí gantry tí ó ní ó jẹ́ ti ibi ìfọpo tuntun náà lè gba ọjà láti ibi ìfọpo àtijọ́. Gẹ́gẹ́ bí Ṣónẹ́yẹ ṣe lálàyé, ó ní Igbere rojọ́ tako ara rẹ̀ bí ó ti ní epo tí wọ́n gbé jáde láti ibi ìfọpo tuntun jẹ́ epo tí ó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ láti ibi ìfọpo àtijọ́. Báwo ni epo àtijọ́ ṣe máa jáde láti ibi ìfọpo tuntun ìlú Port Harcourt? Ṣónẹ́yẹ ní àìmọ̀kan ń da Igbere láàmú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Awuyewuye ti bẹ́ sílẹ̀ látàrí bí iléeṣẹ́ ológun 6th Division ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers ṣe fi olùdásílẹ̀ Foundation for Investigative Journalism (FIJ) Fisáyọ̀ Ṣóyọ̀ǹbọ̀ sí àhámọ́. Ṣóyọ̀ǹbọ̀, tí wọ́n ṣe ayẹyẹ fún lórí bí ó ṣe tú àṣírí ìwà ìbàjẹ́ tó ń lọ láwùjọ, ni wọ́n ti fi sí àhámọ́ láti ọjọ́ mẹ́ta sẹ́yìn. Èyí ti wá dá awuyewuye sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè bí ìpè ṣe ń wá kí wọ́n yọ̀ǹda rẹ̀ ní kíákíá nítorí àǹfààní wà fún òmìnira akọ̀ròyìn (press freedom) lórílẹ̀-èdè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni FIJ ti ṣe àfihàn yìí lónìí bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu àhámọ́ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìtàbùkù sí òfin òmìnira akọ̀ròyìn. Wọ́n ní iṣẹ́ akọ̀ròyìn kì í ṣe ìwà ọ̀daràn bí wọ́n ti ké sí iléeṣẹ́ ológun kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí wọ́n sì pèsè ẹ̀rí tí ó gbópọn fún ìdí tí wọ́n fi mú un. Gbogbo ohun èlò rẹ̀ ni wọ́n ti gbẹ́sẹ̀ lé. Ìgbésẹ̀ yìí sì ti fi kún iye akọ̀ròyìn tí agbófinró ti fi sí àhámọ́ lórílẹ̀-èdè. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n fi Ṣóyọ̀ǹbọ̀ sí àhámọ́ lórí iṣẹ́ ìwádìí akọ̀ròyìn, ṣùgbọ́n èyí tí ó ṣẹlẹ̀ yìí ti fa awuyewuye lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, pàápàá jùlọ X, láàrin àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Àjọ Amnesty International ti pè fún ìyọ̀ǹda rẹ̀ ní kíákíá bí wọ́n ti ní ìgbésẹ̀ iléeṣẹ́ ológun yìí ṣe lòdì sófin. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Aisha Yesufu náà bu ẹnu àtẹ́ lu ìgbèkùn tí wọ́n fi Ṣóyọ̀ǹbọ̀
sí. Ó ní èyí jẹ́ ìkọlù sí òmìnira akọ̀ròyìn kí iléeṣẹ́ ológun gbájúmọ́ àwọn adàlúrú yálà tí wọ́n fi ń mú akọ̀ròyìn. Ó ṣe àpẹẹrẹ Bello Turji tí ó ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórílẹ̀-èdè pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun fúnra wọn ṣùgbọ́n tí wọn kò rí nǹkan ṣe fún un kí wọ́n fi Soyombo sílẹ̀. Iléeṣẹ́ ológun ti wá fèsì bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ibi wọ́n ti ń jí epo wà illegal oil bunkering site ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Fisáyọ̀ Soyombo. Èyí ni àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun fi fèsì sí awuyewuye tó ń lọ lórílẹ̀-èdè lórí bí wọ́n ṣe fi Soyombo sí àhámọ́. Adelé igbákejì adarí ìròyìn fún 6th Division Lt Col Danjuma Danjuma ṣàlàyé wípé iṣẹ́ àwọn ológun tí ó yọrí sí bí wọ́n ṣe fi Soyombo sí àhámọ́ wáyé lẹ́yìn tí wọ́n gùn lé ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ lórí ògbólógbòó ẹgbẹ́ olè ajépo-wà tí wọ́n lọ́wọ́ nínú bíbẹ́ ọ̀pá epo. Danjuma ní Soyombo wà lára àwọn afurasí tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú níbi ìṣẹ̀lẹ̀. Ìwádìí sì ti ń lọ lọ́wọ́ láti mọ bí olúkúlùkù ṣe kópa sí. Iléeṣẹ́ ológun wá fi dá aráàlú lójú wípé àwọn ní àfojúsùn láti ṣẹ́gun ìwà ọ̀daràn pàápàá jùlọ olè ajépo-wà ní ẹkùn tí yóò ran orílẹ̀-èdè lọ́wọ́ láti ṣe àlékún ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olóyè láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Olóyè Bọ̀dé George ti sọ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà yóò kojú àtúbọ̀tán lórí bí ó ti yájú sí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́. Bí a kò bá gbàgbé wípé níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé níbi ìpàdé àwọn adarí tí Chinua Achebe ṣe àgbékalẹ̀ ní New Haven, Connecticut, USA ni Ọbásanjọ́ ti ṣe àpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ tó ń kùnà failing state tí ó kún fún ìwà ìbàjẹ́ àti adarí tó kùnà. Nígbà tí ó ń fèsì sí ọ̀rọ̀ Ọbásanjọ́ ni Ọ̀nànúgà ní Ọbásanjọ́ kì í ṣe adarí orílẹ̀-èdè gidi. Ó ní gbogbo ètò ìdìbò tí ó kún fún màgòmágó ni ó ṣàmójútó. Ọ̀nànúgà ní gbogbo adarí tí ó jẹ lẹ́yìn Ọbásanjọ́ ni ó ń da ẹ̀bi rò pẹ̀lú gbogbo kùdìẹ̀kudiẹ tí ó kún inú ìṣèjọba rẹ̀. Ó ní ìpèníjà tí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kojú láti ọdún 2015 wá látara àìṣàmójútó ètò ọrọ̀ ajé dáadáa Ọbásanjọ́ àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ tí ó jẹ lẹ́yìn rẹ̀. Ó ní ó jẹ́ ìwà àgàbàgebè fún ẹni tí ó darí ètò ìdìbò tí ó burú jùlọ lórílẹ̀-èdè láti máa pè fún ìyọnípò alága àjọ elétò ìdìbò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni George ti ní Ọ̀nànúgà yóò rí àtúbọ̀tán àbùkù tí ó kan àgbàlagbà nítorí èèwọ̀ ni èyí jẹ́ ní ilẹ̀ Yorùbá. Àgbàlagbà tó tó bí Ọ̀nànúgà lọ́mọ sọ nǹkan ó sì ṣe bẹ́ẹ̀ bú ní àbùṣìdín. Iṣẹ́ rẹ̀ nìyẹn nítorí ó ti ṣe bẹ́ẹ̀ kan òun náà lábùkù rí. Bẹ́ẹ̀ kò bá òun ní Ìjẹ̀bú-Òde Grammar School kí ẹ lè mọ bí ó ti kéré tó bí a bá fi ọjọ́ orí rẹ̀ wé tiwọn tó sì ń ṣe bẹ́ẹ̀ kàn wọ́n lábùkù. Bí ènìyàn bá tiẹ̀ fẹ́ fèsì kì í ṣe irúfẹ́ ìtàbùkù bẹ́ẹ̀. Ọjọ́ kan ń bọ̀ tí yóò jẹ ìyà iṣẹ́ rẹ̀ kí ó máa kíyèsára bí ó bá ń rìn nítorí ọjọ́ náà dé tán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.